Ẹ kú déédé àsìkò yìí, àsìkò kó lè dá yóò dáa fún aláṣẹ Elédùmarè ọ̀dẹ̀ òdùnbí. Ó tún kí n káàbọ̀ padà sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv, ibi tá a ti máa mú àwọn àgbọ́gbárímú ìròyìn wá fún yín, ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó ní lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lórí kìnìún. Láti ìlú Àbújá, ìròyìn fi léde wípé babaláwo kan rèé o tó mọ̀ di èrò ilé ìwòsàn lẹ́yìn tí ó ṣe oògùn ayẹta fúnra rẹ̀, ó sì yìnbọn mọ́ra rẹ̀ láti fi dán oògùn tó ṣe fúnra rẹ̀ láti fi dán wò, àmọ́ ọ̀rọ̀ bẹ́yìn yọ. Wọ́n ní orúkọ babaláwo ọ̀hún Ismaila Usman. Òun náà ni lẹ́yìn tí ó ṣe oògùn ayẹta ló ṣe fúnra rẹ̀ tán ní ọjọ́ 23 nínú oṣù kọkànlá tá lò tán ní abúlé Kwabuchi ní agbègbè ìlú Àbújá. Wọ́n náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀. Wọ́n níṣe ni Usman lẹ́yìn tí ó sa gbogbo oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ láti fi ṣe ayẹta fúnra rẹ̀ tán. Wọ́n ní fúnra rẹ̀ náà ló mọ̀ mọ́bọn àgbélẹ̀rọ lára ìkànnìbọn eléyìí tó wà níkápá rẹ̀. Ní fúnra rẹ̀ náà ló kẹ́bọn sí ara rẹ̀ lára o dédé ibi ikùn. Wọ́n ní ọmọkùnrin babaláwo ọ̀hún ló ti yìnbọn fúnra rẹ̀ níkùn. Wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ló múdi lọ́lẹ̀ lóní dìgbàdìgbà làwọn tí bẹ́ẹ̀ ni wọ́n bá gbé lọ sí ilé ìwòsàn ní olúlulẹ̀ yìí tí ṣe ìlú Àbújá. Nígbà tí wọ́n gbé débẹ̀ ńkọ́, ilé ìwòsàn àkọ́kọ́ gan ó tiẹ̀ kọ́kọ́ kọ́ kó tó di pé wọ́n ní kán gbé lọ sí ilé ìwòsàn ìtìjọba ilé tí ń bẹ ní Kubwa ní ìlú Àbújá. Nígbà tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá lólùlulẹ̀ yìí Josephine Ada tí ó máa fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó ní ó ṣẹlẹ̀ lóòótọ́ o wípé àwọn ti rí ìròyìn náà gbà ó sì tẹ̀ wọ́n lọ́wọ́ wípé ńṣe ni ọmọkùnrin kan Ismail Usman òun ló pera rẹ̀ o tó déédéé yìnbọn fúnra rẹ̀ lẹ́yìn tó lóun ṣe oògùn ayẹta fúnra tán, ṣùgbọ́n tí oògùn ọ̀hún ó ní oògùn dójú tì ó nítorí pé oògùn lọ o. Wọ́n ní ọmọkùnrin náà báyìí ń gbà tọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn. Wọ́n ní báyìí o yóò lẹ́yìn tó bá gbádùn tán ìjọba wọn ó bá mú nǹkan lẹ̀ nítorí pé ẹ̀sùn méjì báyìí òun náà ni ó mọ̀ kojú. Ẹ̀sùn àkọ́kọ́ òun náà ni pé nǹkan ìjà ń bẹ níkàáwọ́ rẹ̀ lọ́nà àìtọ́, ìyún ìbọn àgbélẹ̀rọ. Wọ́n ní ẹ̀sùn kejì òun náà ni pé ń gbìyànjú láti gbẹ̀mí ara rẹ̀ tó sì jẹ́ pé ẹ̀sùn méjèèjì ìwà láabi náà ó tako ìwé òfin ti ilẹ̀ Nàìjíríà. Kódà ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní olúlulẹ̀ nílùú Àbújá CP Ọlátúnjí Dísù ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o, ó fìdí ẹ̀ múlẹ̀. Ó ní ọmọkùnrin ọ̀hún ń bẹ nílé ìwòsàn gbà tọ́jú lọ́wọ́, ọgbà tó bá ti gbádùn tán yóò tún fi ojú winá òfin látàrí pé ó ní ìbọn níkàáwọ́ rẹ̀ lọ́nà àìtọ́, ó sì tún gbìyànjú láti gbẹ̀mí ara rẹ̀. Oògùn dójú ti babaláwo tó ṣògùn ayẹta fúnra rẹ̀ tó sì tún yìnbọn láti fi dán oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ tó ṣe wò nílùú Àbújá. Láti ìpínlẹ̀ Èkó, ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìwà ìfipábánilòpọ̀ eléyìí tó fìkàlẹ̀ sí Ìkẹjà nílùú Èkó, òun náà ni ní ọjọ́ Ìṣẹ́gun tó kọjá yìí ló ti ní kí ọmọkùnrin kan Onyeka Ubaka ló ní kí ó lọ lo ọdún 4 péré kó sáré lọ wò wá nínú ọgbà ìtúnirọ̀ látàrí pé ó hùwà kò tọ́ sí ọmọbìnrin ọmọ ọdún 16 16 years old. Onídàájọ́ Ramon Oshodi tí ò gbàgbẹ̀rẹ́ òun náà ló mọ̀ ní kí ọmọkùnrin ọ̀hún pẹ̀lú ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn pé ó hùwà kò tọ́ sí ọmọdébìnrin léńjeléńje tí ọjọ́ rẹ̀ kò tí tó ẹni ọdún 18 ọ̀hún. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ nínú ọlọ́jọ́ 12 nínú oṣù kínní lọ́dún 2024. Wọ́n ní ṣe ni ọmọkùnrin ọ̀hún ló fi tipá tan ọmọ náà wá sí inú ilé tẹ̀ ibi tí ń gbé ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kẹwàá lọ́dún 2023. Òun gangan náà ló tan ọmọ ọ̀hún wá o. Nígbà tí ó sì tàn dé ọ̀dọ̀ rẹ̀ ńkọ́ níṣe ló fi tìpátìkúùkù tó fi bá ní àjọṣepọ̀
nígbà tí ọlọ́pàá olùpẹ̀jọ́ àti agbèfọ́ba tí ó máa gbọ́ ẹjọ́ ọ̀hún síwájú bí ọ̀kẹ́ owó níṣe ló sọ di mímọ̀ níṣe ló ṣàlàyé ní ilé ẹjọ́ náà wípé ṣe rí ọmọkùnrin ọ̀hún níṣe ló sọ pé òun àti ọmọdébìnrin ọmọ ọdún mẹ́rìndínlógún 16 years old náà wípé ṣe ni àwọn jọ ń fẹ́ra wọn o láti ọdún 2023 tó jẹ́ pé ọmọ ọdún mẹ́rìndínlógún lọmọ òun ṣì wà. Ó ní ibi tí ìyá rẹ̀ ti ń tajà ní ṣọ́ọ̀bù màmá ọmọ òun gangan ni òun ti pàdé ọmọ náà tí òun sì gba nọ́mbà ìbánisọ̀rọ̀ rẹ̀ tí àwọn sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lójú òpó ayélujára. Wọn ní kódà ní títàn tí ọmọkùnrin tó tàn wálé rẹ̀ tó sì bá lájọṣepọ̀ ńjọ́ náà lọ́hùn-ún. Wọn ní eléyìí náà ló mọ̀ di oyún tó sì mú kí ara ọmọbìnrin ọ̀hún kó ti bímọ kó di ọmọ ọ̀hún tó ti tó oṣù 6 náà báyìí. Wọ́n ní kódà ọmọbìnrin náà ó sọ di mímọ̀ ó ní lóòótọ́ o ó ní ni ọmọkùnrin ọ̀hún ló bá òun ní nǹkan papọ̀. Ó ní bó ṣe jẹ́ gan ni pé ó ní ó tàn òun ó ní kóun pàdé òun ní ilé ìgbafẹ́ kan tó sì ra ẹlẹ́rìndòdò kan. Ó ní eléyìí gan ló dàbí pé ọmọkùnrin náà ló fi nǹkan sínú rẹ̀ ó nítorí bí òun ṣe mọ ẹlẹ́rìndòdò òun tán ó lọ́gbà bẹ́ẹ̀ lòun ò mọ́ra. Ó nígbà tí òun ó sì bára òun kọ́ ni àwọn orí pé òun ti sùn nígbà tóun ó sì jí òun ti bá ara òun nínú yàrá kan nílé ìtura náà tó sì jẹ́ pé ọmọkùnrin ọ̀hún ó ti fi tìpátìkúkú ti fi bá òun ní àjọṣepọ̀. Ó ní eléyìí gan òun náà ó di oyún tóun fi bí ọmọ oṣù 5 ọ̀hún tóun fi bí wọn látìgbà náà kò wẹ̀yìn wò. Ẹnìkan tí ó jẹ́ bàbá ọmọkùnrin ọ̀hún ẹni tó jẹ́ bàbá ọmọkùnrin náà òun ló san ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà 300,000 naira gẹ́gẹ́ bí owó ilé tí wọ́n fi ṣètọ́jú ọmọ àti ìyá ọmọ náà. Wọ́n ní yóò sì máa ṣe bẹ́ẹ̀ o títí ọmọ òun yóò fi pé odidi ọdún 8 gbáko. Àmọ́ ọmọkùnrin Onyeka wọ́n ti ilé ẹjọ́ ti ní kí òun o kí látàrí pé òwúwa kò tọ́ sí ọmọdébìnrin ọ̀hún wọ́n ní kí ó lọ mọ́ lògbà nínú ọgbà ìtúnirọ̀ fún odidi ọdún 4 péré. Láti ìpínlẹ̀ Plateau ó mà ṣe o bàbá kan rèé ẹni ọdún márùndínláàádọ́rùn 85 years old Idi Dakom òun náà ni wọ́n porúkọ arákùnrin ọ̀hún tó jẹ́ tó wá láti ilé abúlé Mọ̀tẹ́lẹ̀m níjọba ìbílẹ̀ Bokos ní ìpínlẹ̀ Plateau. Wọ́n ní ṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n gba ìròyìn láti ọ̀dọ̀ ọmọ bàbá yìí wípé àwọn ajínigbé wọ́n jí bàbá àwọn gbé ní ọjọ́ 18 nínú oṣù kọkànlá tí a lò tán nìkan bíi aago 7 alẹ́. Òun náà ni wọ́n jí bàbá wọn gbé. Wọ́n ní ńgbà tí ó sì fi di bí ogúnjọ́ ńkọ́ òun náà ni wọ́n dìde ṣàdédé ni wọ́n rí òkú bàbá yìí nítòsí ilé ìgbé rẹ̀. Bí ọ̀rọ̀ bó ṣe ṣẹlẹ̀ gan ni pé lẹ́yìn tí àwọn ajínigbé tí wọ́n jí bàbá náà gbé ní ọjọ́ 18 wọ́n ní lẹ́yìn bí ọ̀pọ̀lọpọ̀ wákàtí làwọn ajínigbé náà ni wọ́n kàn sí wọn tí wọ́n sì ní wọ́n kàn sáwọn mọ̀lẹ́bí láti ń béèrè owó tó tó mílíọ̀nù 2 owó náírà lọ́wọ́ ìtúsílẹ̀ tí wọ́n fi dá bàbá wọn sílẹ̀. Wọ́n ní ṣùgbọ́n àwọn gbìyànjú wọ́n wá owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin owó náírà 700,000 naira tí àwọn sì san fáwọn ajínigbé ọ̀hún ní ogúnjọ́nù oṣù kọkànlá. Wọ́n nígbà tó yá àwọn gbìyànjú láti bá bàbá wọn sọ̀rọ̀ kí wọ́n ń rọ àwọn ajínigbé ọ̀hún láti gbé fóònù fún bàbá wọn láti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ní wọn ò láǹfààní láti bá sọ̀rọ̀. Wọ́n ní kàkà bẹ́ẹ̀ níṣẹ́ làwọn ajínigbé ọ̀hún ni wọ́n ti ń béèrè òbítíbitì owó wípé kí àwọn san owó yòókù káwọn tó dá bàbá wọn sílẹ̀. Wọ́n ní ṣùgbọ́n eléyìí ló mú kí àwọn mọ̀ nígbàgbọ́ náà àwọn ajínigbé ọ̀hún mọ́ wọn nítorí ṣáájú wọn ti kọ́kọ́ jí bàbá wọn gbé ní oṣù kejì nínú ọdún 2023 tó yẹ pé ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira làwọn san ní àsìkò náà kó tó di pé wọ́n dá bàbá wọn sílẹ̀. Wọ́n ní ṣùgbọ́n eléyìí tí wọ́n ṣe gbẹ̀yìn báyìí wọ́n ní lẹ́yìn tí wọ́n gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 700,000 naira tán wọ́n ní ṣe náà gbẹ̀mí lẹ́nu bàbá wọn tó sì wá gbé òkú rẹ̀ kalẹ̀ sí ẹ̀bá abì kan nítòsí ilé bàbá náà. Kódà ní tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá àti kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau Emmanuel Adesina ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ó ṣẹlẹ̀ lóòótọ́ o wọ́n jí bàbá ẹni ọdún márùndínláàádọ́rùn wọ́n jí gbé wọ́n gba ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó náírà 700,000 naira lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n sì tún padà gbẹ̀mí lẹ́nu bàbá náà. Ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau. Ó dá àwọn ìròyìn àgbọ́gbárímọ̀ òun kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí tó bá dìgbà mí ní kẹ́tún máa darapọ̀ mọ́ wa fún àwọn àkọ́tún ìròyìn àkíkà àwọn tí ó mọ̀ lákàkì ẹ̀ṣin bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. Ẹ̀sìn mọ́ gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv ẹ̀ṣin títí gbàmí tẹ́tí máa darapọ̀ mọ́ eré àti àánú olúwa bá fún ọ bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.